Àyíbọ̀dé mòríbà ọkùnrin ìbà obìnrin. Ìbà òṣòlè ìbà fáwọn àjẹ́ òde. Ìbà gbogbo ojú tó rí mi tí rí gbogbo yín lọ mẹ́gùn kí. Àgbẹ̀kẹ́ mòríbà bàbá mi àdáṣe ní ọmọ ìbọn gbọ́dọ̀ mẹ́yàn. Àgbẹ̀kẹ́ èsè lóde ọlọ́jẹ̀ ọmọdé ìjọ. Àgbẹ̀kẹ́ èsè lóde ọlọ́jẹ̀ méjìdínlógún. Gbogbo yín pátá mo kí ojú ẹ fi wọ́n mi ò ní fọ́ gbogbo yín lọ eégún kí o. Àgbẹ̀kẹ́ etí ẹ̀yìn òní dìé ní tòde rùkúrẹ́lé alẹ́ ní tilé rùkúrò di ọ̀rọ̀ tí pa lẹ́yìn ọlọ́mọ níjọ́ pa lẹ́kún. Àgbẹ̀kẹ́ èsè lẹ́rán ní ìpè lóde. Wòye síré ọmọ Àjíbóndé. Èmi pẹ̀lú ẹnì kejì mi lájọ wà lóde ní wòye ìsìn Citus. Bàbá mi sọ lámọjọ láẹ̀rọ òde ṣe mọ́ lọ sí òní sísòro. Ibi ọdún bàdé lánìlá wa lónìí ọ̀hún Àjíbóndé nílùú Oore lónìí on the 3 èmi pẹ̀lú elégbè lẹ́yìn mi pẹ̀lú oníbàtà mi. Àgbẹ̀kẹ́ bẹ́ẹ̀ bá ti bọ̀ ewé àjùbà alẹ́ òṣòlì àjẹlé lẹ́bọ̀ lóògùn àfọ̀dániṣe gbogbo ẹ̀yin pásítọ̀ pátápátá bẹ́ẹ̀ bá ti bọ̀ ewé àjùbà alẹ́ mọ̀ bẹ́ẹ̀ yín àgbààgbà ẹ̀jẹ̀ ń rí tèmi ṣe. Ewé bá ti bọ̀ ewé àjùbà alẹ́ mọ̀ bẹ́ẹ̀ yín àgbààgbà ẹ̀jẹ̀ ń rí tèmi ṣe. Àgbẹ̀kẹ́ bẹ́ẹ̀ bá ti bọ̀ ewé àjùbà alẹ́ mọ̀ bẹ́ẹ̀ yín àgbààgbà ẹ̀jẹ̀ ń rí tèmi ṣe. Ewé bá ti bọ̀ ewé àjùbà alẹ́ mọ̀ bẹ́ẹ̀ yín àgbààgbà ẹ̀jẹ̀ ń rí tèmi ṣe. Bàbá délé balẹ̀ lé làákọ́kí. Bàsí wọ̀dẹ̀ yálé lé làákọ́kí. Ọba Adélà ní ọba tó oníkanlá ajóse ọba Adélà ní kú ọdún ọlọ́dún ní mọ̀ọ́dún ẹ̀ lọ́dún.